kí kí wá lẹ ní fáwọn ọmọ yín báyìí tẹ́ ẹ fẹ́ mú fún wa kẹ́ ẹ tó máa lọ. àgbàlẹ́yìn Ah, tí ìtẹ̀bà àbòsíǹdí ọ̀kẹ́rẹ́ bá a ṣe pápá náà lápin tán. bẹ́ẹ̀ ni. Hmm, Olóògùn tó bẹ̀ àbòsí ìdí ẹ̀kẹ́rẹ́ bá a ṣe pápá àpòpọ̀ apá. lápin tán. Eh, ẹ fún wa láwọn nǹkan kan ká kí n máa fi ṣe ọ̀run àjìgà. Bó bá jẹ́ òwe lẹ fún wa, bó jẹ́ àlọ́ ni, bó bá sì jẹ́ tàn kan lẹ́kàn lè sáré yàn fún wa. Torí a lè máa bi ẹ̀yin ọ̀gá wa ká máa ní à ń bi yín lé gbogbo owó wa lẹ́ẹ̀jẹ̀ tán. Mo ti tẹ̀lé wọn electric ọlọ́run ok máa tẹ̀lé yín padà sí ẹ̀sẹ̀ ọlọ́run bàbá. Gbogbo owó wa lẹ́ẹ̀jẹ̀ tán bá a bá bi yín béèrè ọlọ́run ẹ kàn jẹ́wọ́. ọlọ́run ọ̀gá gbogbo Ìbàdàn lẹ́wà bóṣogbo. Ìbàdàn mo wà jàre bàbí. Ẹ tiẹ̀ wá wò pé àjẹ́ ń yọjú sọ́mọ mi yìí nígbà ẹ ti wà ní ẹ wà lárọ̀ọ́wọ́tó mi. ẹ ní bínú Ọ̀dà ẹ ní yọ̀rọ̀ bínú sí wa ni. yọ̀ rọrùn. táwọn bàbá ní tán bá ní àfi ọjọba òun ṣàwúre Sọ fẹ́ dọ́lọ́ mi. tó fẹ́ Àbí dọ́lọ́ ẹni tá a Àbí? fi ìjọba tó tún ṣàwúre tó fẹ́ dọ́lọ́ yẹn àbí lẹ́yìn ọba kí ló bẹ́ẹ̀ tún sì kàn? rí ìpínsẹ̀ kan mímọ́ bẹ́ẹ̀ sì rí akímọ̀ náà gbàjọ́ lọ́gbà lọ ẹni Bẹ́ẹ̀ bá ni. mú ni wá là ń tẹ̀lé. Bẹ́ẹ̀ ni bó ti rí nu. Hmm. Ìtumọ̀ òwe tẹ́ ẹ wá pa òun. ẹ̀yin ni àìmọ̀nà ọgbà ju ọlọ́gbà lọ ẹni tó bá bẹ́ẹ̀ mú ni ni wá ẹni là ń bá mú ni wá tẹ̀lé. là ń tẹ̀lé. Ṣé ẹ fẹ́ máa dá padà fún mi báwọn. Ẹ̀yin lọ̀gá mi. ara wọn ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ egun ní gbowó òde Òṣogbo ẹ̀yin ni Ẹ dákun ẹ tún yìí ń pa ọ ẹbí ọgbọ́n dáadáa ìtọ̀sọ̀. ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ Wọn jẹ egun ẹrin ní wọn ò jẹ́ kí n gbowó gbọ́ báyìí o ẹ̀rín tán rí ò jẹ́ kí n gbọ́ o ìtọ̀sọ̀ yẹn ni mo fẹ́ gbọ́ sí ìtọ̀sẹ̀ àbí ìtọ̀sọ̀. ìtọ̀sẹ̀ Hmm. Kí ni ìtumọ̀ ìtọ̀sẹ̀ jọ̀ọ́? ìyẹn ni pé bí wọ́n ṣe ń ṣe níbì kan ní bá ṣe máa bá wọn ṣe níbẹ̀. Hmm. Torí bẹ́ẹ̀ mi mo ti gbówó yẹn rí nǹkan tó máa ń ṣe wá ní ìdálù ní ìṣèlú eégún ní gbowó òde bẹ́ẹ̀ lóṣogbo. bẹ́ẹ̀ Nǹkan ni tí mo gbọ́ rí nìyẹn. òun náà Wọn ò parí ẹ̀ tán ni. Wọ́n máa ń pa pé ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ọ́ ìdálù ní ìṣèlú ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ọ́ eégún ní ń gbowó òde Òṣogbo. Hmm. So Ẹ mọ̀ pé wọ́n ń yan fún yín ni wọn ò sọ jinlẹ̀. bẹ́ẹ̀ ni lecturer mi kan ló dẹ̀ pa fún wa ní school ńgbà yẹn o wọ́n ní ìdálù ní ìṣèlú kò tún wá fi ìtọ̀sẹ̀ mọ́ òun náà ò mọ̀ nìyẹn. ẹ̀wọ̀n kì í ní Ìtọ̀sẹ̀. òwe tá a bá ń sọ̀rọ̀ pa àwọn míì wà tẹ̀ tá à ń pè ní òwe aláwẹ́ tí ó jẹ́ pé wọn ò ní pátán tí wọ́n kàn sí ní mọ́ńbé. Ẹ ṣeun bàbá. àgbà abúra mo kí yín o. Ọ̀gá mi o. bá mi Mo kí yín ẹ ṣeun o. Ọmọ násánásá ń kọ́ ọdẹ afẹ́fẹ́. bàbá ń bẹ lálàáfíà ara o. Ọ̀dà kò ní bàjẹ́ èmi náà kàn sí yín mi bá ti bóyá ní oṣù tí ń bọ̀ ń gborí wò sógbó. ọ̀dà àbọ̀ ń gborí wò sógbó. ẹ̀yin ẹ máa tukọ̀ rẹ̀ nítorí pé kí ni a kì í dunni lóye a fi lè bálẹ̀ hàn ni mi ò gbọ́dọ̀ máa. Bàbá yìí ní máa
èmi máa wá yín wá o ẹ̀yin ẹ̀ relax torí ẹ̀yin dàbí pé ń ju màmí àwọn òwe yẹn lẹ̀ fún ju bàbá mi tí mo ní kọ́ mi tí mò ń bẹ̀ wọ́n lọ o ẹni tí ó kọ́ mi lówe lèmi ń fẹ́ o òwe èmi pọ̀ ò wá yín ńlẹ̀ wá bẹ́ẹ̀ bá fẹ́ òwe. èmi fẹ́ kọ́ ọ ni o. èyí tí mo máa ń fi sórí ìkànnì jojoojúmọ́ ń kọ́. ẹyọ àwọn kọ̀ọ̀kan olùkọ́ ńjọ́ wa wo la náà tó fẹ́ kọ́ yẹn tán. ẹ lè mọ̀ tán lẹ́ẹ̀kan ẹ lọ rèé máa wò lórí fọ́nrán mi mo máa ń fi fọ́nrán sórí ìkànnì òwe márùn-ún. ẹ rí i pé mò ń wò ni mo kọ́mẹ̀ntì ní tí ìjẹta tèmi yìí mo ṣíṣíṣí ó dàbí pé orí YouTube ni tèmi tẹ́ fi síbẹ̀ wà bẹ́ẹ̀ èmi ò ni lè ṣe kí n má lọ mi ò dẹ̀ tí ì dé YouTube ni ò jẹ́ kí n ti débẹ̀ mo pàpà máa lọ mo kọ́ onímárùn aláwẹ̀ àbónìkan yẹn mo máa ń kọ́ ó dà bẹ́ẹ̀ o torí bí bẹ́ẹ̀ ni àṣà àti ṣe wà fún nípa wọn. bẹ́ẹ̀ ni màmá wa mo ṣé ẹ kàn ní máa pé tó ṣẹlẹ̀ ni pé ẹni yìí látàárọ̀ gbogbo ọ̀rọ̀ tán bá yín sọ òwe ni wọ́n ń sọ wọ́n sọ ọ̀rọ̀ gidi òwe ní gbogbo ẹ̀. ẹ mú ìbéèrè kejì lórí mo ti mú ìkejì. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ọ̀dà àwọn ní ká ẹ parí òwe ìyá wa wọ́n ní bára ilé ẹni bá ní omi há òun léyìn mo ti pòwe ń jò ní. ẹ̀rọ la máa ń rẹ̀ lórí yìí èwo ní tomi dé omi máa sápáyàn lórí ni. ṣé ìyá wa wà nítòsí torí a ti daṣọ borí báyìí. nẹ́tíwọ́ọ̀kì ti lé wọ. èyí ti jẹ́. èmi ò gbọ́ òwe yẹn rí fa omi máa ń yàn lẹ́yìn. omi náà sápáyàn láti wá lórí. padà ti gbọ́ bára ilé ẹni bá lómi há òun léyìn. mo lọ lo toothpick yìí. kó wá gbà ẹ́ lé. mo mọ̀ nẹ́tíwọ̀kì ló já mi bọ̀ mo mọ̀ wọ́n ní bára ilé ẹni bá ní omi hàn léyìn ẹni kó fi odó yọ̀ kó fodó ta yín. ẹni kó fodó ta yín ọyá ẹ parí ẹ̀. bí mo ṣe mọ̀ báyá bí mo ṣe mọ̀ sí náà nìyẹn o tó tún jù bẹ́ẹ̀ yẹn lọ ni. èmi fẹ́ try ẹ̀ báyìí òun sí fún ọkọ lómi o kí wọ́n á mi lẹ́yìn. ẹni kó fodó yọ̀ báyá téèyàn bá jẹ ẹran ṣẹ́ran ló omi háyàn lẹ́yìn ni. ẹ ṣeun. mi ò gbọ́ rí gan. bára ilé ẹni bá ní omi há òun léyìn ẹ wá lọ rèé gbé ọmọ odó fún ẹni ó fi ta yín bó bá ní sí ẹ máa ń fọ ọmọ odó ta yín ni ẹ pé sómi máa háàyàn léyìn ni. ẹ ṣeun. mo gbà yẹn o help me ṣe rí pé mo ti mú òwe lọ báyẹn bàbá. ó nu. owó yẹn lágbára ni. ẹ fi sọ̀rọ̀ àjìgà. ẹ ṣeun bàbá mi kò ní tán bẹ́ẹ̀. ọ̀yá o. mi karùn-ún náà ní kí n mú. ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún. wọ́n ní kẹ́ ẹ parí òwe yìí bàbá wa ẹ̀mí ọlá. wọ́n pé ọgbọ́n díẹ̀ agọ̀ díẹ̀ ní mú ní ṣe kínni. ọgbọ́n díẹ̀ ló mú ní gbọ́n sí. agọ̀ díẹ̀ ní mú ní. ló mú ní gbọ́n sí. ẹ dákun ẹja máa fìfẹ́ hàn sí tòun yìí o gbogbo àwa tí ọgbọ́n díẹ̀ agọ̀ díẹ̀ ẹja máa fìfẹ́ hàn sí. arẹwà adéjọkẹ́ ẹ máa wulẹ̀. ló mú ní gbọ́n sí ló mú ní ọgbọ́n díẹ̀. ọgbọ́n díẹ̀ agọ̀ díẹ̀ ní mú ní ṣe kínni. ọgbọ́n díẹ̀ agọ̀ díẹ̀ ló mú ní ṣe dọ̀dọ̀ yọ̀rọ̀. ìyá wa ọyá o mo ti wà lọ́dọ̀ yín. sáà lè sọ pé mímú ní kẹsẹ̀ járí. ẹ gbìyànjú ni. ọgbọ́n díẹ̀ agọ̀ díẹ̀ mímú kẹsẹ̀ járí.
ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ la fi ṣe ilé ayé. Ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ ló mú ní Ṣé olùkọ́ wa wò báyìí? Olóòtú wa wò báyìí. ṣẹ́gun ayé. Ẹ má tún padà mọ́, ẹ ti gbà á tẹ́lẹ̀. Mo kàn fẹ́ kẹ́ ẹ jẹ́ ó jókòó ni. Ẹ ti sọ tẹ́lẹ̀ ìtẹ́kọ̀ sọ yẹn náà ni. Nígbà tí wọ́n sọ̀rọ̀ tẹ́ ṣáà ń wò mí pé ọmọ yìí olódo ni. Ọmọ mi wà pé ọmọ tẹlifíṣkópù insect ló wà nínú. Tẹ́ ṣáà wò mí pé ọmọ yìí olódo ni mo ṣe ń ronú pé kí ló lè jẹ. Ẹ ń bá láyà kọ́ máa bọ̀ ó, kọ́ wá wọ̀ ó. Ẹ Kọ́ bá wá mi wọ̀ jókòó, ẹ bá ọ̀kárí mi láyé, o ti ṣèforúkọ sílẹ̀ rẹ̀ ọ̀kárí. Ìyá àwọ̀ ẹ ti ẹ bá gbà mi gbé ẹ ti jókòó. gbà béèrè yìí. Àní ẹ sọ dáadáa bó ti yẹ kí n sọ yẹn kí n tún mọ̀. Tọ̀, àwọn Yorùbá bọ̀ wọ́n pé ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ ní múni lólé ayé pẹ́. Ẹ̀mí náà gbà náà ló mú ọgbọ́n sí i. Bákan náà ni. Mo gbà náà. Ẹ̀mí náà sọ lọ́wọ́ sọ náà nìyẹn náà. Níbo ló ti fà á? Mo ní ló mú ni gbọ́n sí i. Ló mú ni ayé, ló mú ni pẹ́. Sọgbọ́n wà ládàpọ̀. Kò tẹ̀ ṣọgbọ́n ló mú ní ṣe dọ̀rọ̀dọ̀rọ̀ ló sọ. Àná òun ní òun ló mú ni pẹ́ sí i, òun ló mú ni gbọ́n sí i. Ìyá wa mú ẹja bọ́ sí abala bòmí, ẹja fi lé lálẹ̀ báyìí. Ọ̀yá. Mi ò ní gbàdúrà ọ̀rọ̀ rẹ̀. Ibikíbi tá a bá bọ́ sẹ́ fún mi ní ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè àkọ́kọ́. Fún mi ìbéèrè àkọ́kọ́. Ní kẹ́ parí òwe yìí, kò sí bá a ṣe gba gọ̀jẹ̀. Tá à ní gba gọ̀jẹ̀. Kò sí bá a ṣe gba gọ̀jẹ̀. Tá à ní gba gọ̀jẹ̀. Ó ti gọ̀ nìyẹn. Kò sí bá a ṣe gba gọ̀jẹ̀ téèyàn ò ní jẹ ìyà. Ẹ bá gba gọ̀jẹ̀, ó rògo nìyẹn. Kò sí bá a ṣe gba gọ̀jẹ̀. Téèyàn ò ní jẹ gbà. Azan Ọláyínká ẹ máa wọlé. Bẹ́ẹ̀ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ fi pé yín sọwọ́. Lẹ́yìn náà bá láyà. Ẹ rí dájú pé ẹ fi pé yín sọwọ́. Kò sí bá a ṣe gba gọ̀jẹ̀. Táwọn ará yòókù ò ní fọ̀bọ lọ ni. Kò sí bá a ṣe gba gọ̀jẹ̀. Táwọn ará yòókù ò ní fọ̀bọ lọ ni. Mo tọ́ ni, ṣé kì í ṣòwò ìgbàlódé nìyẹn torí kò lè jówó àtijọ́ o. Àwọn bàbá wa mọ tó ń jẹ́ gọ̀jẹ̀. Wọ́n mọ tó ń jẹ́ gọ̀jẹ̀. Wọn ò mọ tí ń jẹ́ gọ̀jẹ̀. Slang ni gọ̀jẹ̀. Rárá o. Kò sí bẹ́ẹ̀ yóò ṣe gba díẹ̀díẹ̀. Kò sí bẹ́ẹ̀ yóò ṣe gba kò sí bẹ́ẹ̀ ṣe gba kánìmọ̀ fọ̀bọ lọ yín nìsín. Àbí bẹ́ẹ̀ ṣe dórí ètò. Ẹ wá ní olóòtú. Bẹ́ẹ̀ bá tiẹ̀ gba nǹkan kan rárá. Ọyẹ kẹ́ lè máa fún alẹ́bùn lọ. Èmi náà wá wò pé ẹkú ti torí pé mo tiẹ̀ bí yín béèrè ẹgbà ọdẹ ẹgbà. Bẹ́ẹ̀ lómi náà bá ti wá sókè mímú tó náà bá ti béèrè tí ọba gbà náà ẹ mọ̀ pé ti fọ̀bọ lọ mẹ́nu. Gbogbo ẹlòmíì tó náà bá wá ọmọ ni olóòtú ẹfẹ́ nìkan lẹ́ẹ̀kan ẹfẹ́ mi náà ẹnìkan. Kò sí bá a sì gba gọ̀jẹ̀. Tára yòókù ò ní fọ̀bọ lọ ni. Ọ̀tọ̀ ni. Bó ti rí nu. Wọ́n pé bí oko bá dùn ún ro ni. Alágbẹ̀dẹ wa máa rọ kọ́tà. Alágbẹ̀dẹ ò ní rọ kọ́tà. Ẹ ṣeun. Ẹ rí pé mo ní mo lè gbà yẹn báyẹn. Ọlọ́run dẹ̀ fún mi gbà. Ìbéèrè mi. Ẹ̀keje. Wọ́n pé òwúrọ̀ ọlọ́jọ́ ẹ parí ẹ̀. Ọlọ́jọ́ ń kájọ́. Òwúrọ̀ ọlọ́jọ́
òwe ìlú yín ni o ìlú yín òwúrọ̀ gangan ní á ti yọ òwe òun ló bí òwe òun jáde. ok tó bá jẹ́ pé tó lọ́jọ́ ìlú wa ni òwúrọ̀ lọ́jọ́ iṣẹ́ náà fi ń ṣe nílẹ̀ Ifẹ̀. ẹ gbà o. dà òwúrọ̀ lọ́jọ́ lògùn fi ń mẹ́mu. nìkíni. Ògún ló ṣàǹbọ̀ fún lọ́jọ́. olóòtú bámbàm. ọkẹ mẹ́ta òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre o. ìwé ṣèbà òwúrọ̀. bá ń parí òwe yẹn ni owó ẹni tó bá ń parí ẹ̀. The Lord will have mercy on us. ọjọ́ Monday ló máa ń play. akọ àtúrọ̀ o. Hello. Kálẹ̀ olóòtú. ẹ káàlẹ́ o a kú ìsinmi òní. Ìsinmi nìyẹn. gbogbo ilé wa ń kọ́ o. Àlàáfíà la wà. ẹ káre. òwúrọ̀ lọ́jọ́ òun àsìpa òwe ní. a jẹ́ pé mo ti mọ̀ nìyẹn o. òwúrọ̀ lọ́jọ́. òwúrọ̀ lọ́jọ́. wọ́n ń ṣèbà ni wọ́n fi ń ṣèbà. wọ́n gbà náà. wọ́n sì máa kọ́ lọ́la. a ní ó gbìyànjú rẹ̀ nù lé ẹ̀yìn ó fi ṣèbàjẹ́ ni ẹni bá ti gbà á yóò fi ṣèbàjẹ́. Lójú ẹni máa ríre. ẹ ti gbọ́. wọ́n mi lọ ọkọ̀ dà lọ́rí. wọ́n mi ṣe bá. orin beautiful Nubia lẹ́sìn ń kọ́. orin beautiful Nubia lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta pẹ́ mọ́wọ́. iná ìgbà ẹwọ tẹ́ yé gbé. òwe ni òwúrọ̀ lọ́jọ́ mọ̀ ń bọ̀ ẹ máa gbọ́. ṣé kí n sọ túmọ̀ ẹ̀ fún yín? ṣé ẹ rí ọyẹ ẹ sọ túmọ̀ rẹ̀. tá bá ní òwúrọ̀ lọ́jọ́ tí ẹ máa ṣe kí ni kí ẹ máa ṣẹlẹ̀ tí ẹ sì jára mọ́ iṣẹ́ tó wà ṣe ọ̀rọ̀ ní ìjọba fẹ́ sáré lọ ṣe ń ta. ẹ jẹ́ kí wọ́n sọ́jà ẹ jẹ́ kí bàbá sọ ẹ̀ mọ̀ wéé sí dátà wa. ó yẹ fún mi ní rose bẹ́ẹ̀ fún mi rose mary bẹ́ẹ̀. ẹ lè rí. ṣé ẹ rí ẹ wá mọ àgbálùmọ̀. òwúrọ̀ lọ́jọ́ tí wọ́n ń tẹnu mọ́ àtúnpa òwe ni èyún àmọ́ sì bá mu nígbà tí wọ́n ṣe àtúnṣe òwe kan tí tó ti di àrọ́dàrọ́dà tó wá di pé ó jọra wọn òwúrọ̀ ọjọ́ ẹni máa ríre o pé òwúrọ̀ lọ́jọ́ àwọn àtúnṣe òwe àmójúlówó òwe gangan níbi tó òwe ti gbilẹ̀ wá ni pé òwúrọ̀ lọ́jọ́ ẹmu ni a fi ń mu nílẹ̀ Ifẹ̀. ṣé bí mo sọ bẹ́ẹ̀ ní rárá. ẹ sọ bẹ́ẹ̀ o ẹ lájà àbí nǹkan kan. èmi tẹ́ rí gẹ̀ẹ́tì ẹ̀ mo ní òwúrọ̀ lọ́jọ́ mo ní mo kọ́kọ́ sọ mo ní ẹrẹ́rìn mo wá ló dá iṣẹ́ la fi ń ṣe é ẹ lè má gbọ́ ṣe rí ẹ jẹ́ kí n sọ fún yín bẹ́ẹ̀ ti sọ pé òwe ìlú wa ìwọ ò tí ì débí báyìí ò yá mi. mo ṣì wà ní comment section. ẹ jẹ́ kí n sọ nǹkan tí mo sọ ṣe rí kò sí nǹkan tá a máa gbà nínú ẹ̀ èmi ni mo ní mo fẹ́ wá kẹ́kọ̀ọ́ ṣe rí mi ì mọ òwe yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé ìlú yín pé nǹkan kan mo dẹ̀ mọ̀ pé nílùú wọn máa sọ pé òwúrọ̀ nílẹ̀ fi mẹ́mú lẹ́fẹ̀ẹ́ à ń fi ọlọ́jọ́ ti wọ́n ní òwúrọ̀ ẹmu náà fi mú lẹ́fẹ̀ẹ́ so mo ṣe dáhùn pé bí wọ́n ṣe sọ pé èwo ìlú yín mo ní ẹmu náà fi mú mo wá sáré yìí mo wá ní iṣẹ́ la fi ń ṣe kó mọ̀ jọ ẹmu I said it before God and man wọ́n lè má gbọ́. ọ̀dà èmi ọ̀gbọ́ mo ti láìní ẹ̀ nìyẹn kí mi ò já sí èdè òwúrọ̀ lọ́jọ́ ẹmu ni a fi mu nílẹ̀ Ifẹ̀ gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ pé nílùú yín ọdún ọlọ́jọ́ tí wọ́n máa ń ṣe láàárọ̀ kan tí mi ṣe fẹ́ sọ̀rọ̀ báyìí tí mi fi fẹ́ sọ jálẹ̀ Dámilọ́lá àbúrò torí ẹ̀ ni mi ṣe fẹ́ sọ pé ẹmu torí mo mọ̀ pé wọ́n máa ń sọ pé òwúrọ̀ ẹ̀mí náà kò lóyún tí mo fi change ẹ̀ nìyẹn.
ọyà gbogbo àwa tá a ti wọlé àtàwa tá a wà lábẹ́ àríwísí relax múrí ọ̀bẹ òdúró rè ẹja fi ìdẹ wa èyún daily tax Dánilọ́lá ẹ gbìyànjú àti fi sọwọ́ ẹ sì forúkọ sílẹ̀ yín ẹ fi sọwọ́ gbogbo àwa tá a wà lábẹ́ àríwísí náà ẹja fi daily tax wa ẹja rí pa àfi sọwọ́ ó ṣe pàtàkì àwa tá a bá dẹ̀ fẹ́ subscribe sórí ìkànnì yìí náà ẹja gbìyànjú àti ṣe bẹ́ẹ̀. ẹ fáwọn náà kàn yín. ọ̀yá o Dánilọ́lá ẹ mú béèrè ṣé òwe ni ká lọ ni àbí àlọ́ àbí ilé ńlá duplex ni àbí òǹkà ńbo ni a lọ. ẹ má jẹ́ ká lọ sí ìta rárá. àbí kẹ́ gbé wọn délé challenge àbẹ́jà gbọ́rọ̀. Bo ni ká lọ bo ni ká lọ kí lẹ pé. àlọ́. Mọ́kọ́lá. àlọ́ ọyẹ mú òǹkà láti òǹkà kínní sí 100. ẹ fún mi ní kínní. òǹkà kínní kí wọn ò tí ì mú lórí ètò lónìí báyìí. tọ́ àlọ́ o àlọ́. wọ́n pé pẹ́ǹkútú ọwọ́ ẹ̀wù rin kí ni o. tó wá ṣeun. pẹ́ǹkútú ẹ̀wù rin. bẹ́ẹ̀ ni. odidi ẹyìn. rárá bẹ́ẹ̀ kọ́ ẹ gbà á. pẹ́ǹkútú ọwọ́ ẹ̀wù rin àkókò yìí ti ń lọ o bẹ́ẹ̀ bá láyà àgbógbó àwa tá à ń wọlé lábẹ́ àríwísí ẹja fi ìpè wa sọwọ́ ẹ sì járe páńtẹ̀lé ojú òpó yìí. olóòtú líìlì. kí lẹ pé. líìlì. rárá bẹ́ẹ̀ kọ́ ẹ gbà á. olóòtú ó ní kíní èso kan báyìí táwọn ń jẹ tó ní ẹ̀gún lára. kí ló kọ rẹ̀. mi ì fi bẹ́ẹ̀ rántí orúkọ ẹ̀ dáadáa àmọ́ aṣáwọn pé àwọn ń pè ní kẹrẹbùtù. èèyàn ń kọ́. kékeré ṣe kíní ni. olóòtú pakasọ. èkùrọ́. ta ni ó fi ṣe màmá mi ti gbà èkùrọ́ ni. èkùrọ́ ni. èmi náà wà lọ́nà. náà fún ẹ wá. ìyá wa ti gbà ọyá o bàbá wa ẹ̀mí ọlá. kẹpẹ o. ìbéèrè ibo lẹ fẹ́ kákán lù lálẹ́ òní. ilé ńlá. ilé ńlá lẹ fẹ́ wọ̀. mansion ni o. ọyá ẹ mú nǹka nínú ilé ńlá o. ẹ fún mi ní karùn-ún. ẹlẹ́ẹ̀karùn-ún kí ni Yorùbá ń pè ní ìyàwó alágbàgbà. ẹ ti ṣe ìbéèrè yìí o ìbéèrè tó wà lẹ́ni karùn-ún kọ́ lélẹ́yìí o. lẹ́yìn rẹ̀ mú ìwé dání ni. ẹ ti parọ́ ẹ̀dà ẹlẹ́ẹ̀karùn-ún mo béèrè lọ́wọ́ eléyìí ìbéèrè mo béèrè mú nǹkan tí mo sọ ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún. ṣé ẹ mọ tó wà lẹ́lẹ́ẹ̀karùn-ún ni. mo rán òwe ló wà ń bẹ̀ lẹ́yìn kí n parí òwe yẹn mo mọ̀ nǹkan tí mo sọ. ìbéèrè tó wà nínú bàbá wa. ààrẹ ti pààrọ̀ kan owó lẹ́bẹ̀rẹ̀ níbi ẹ̀karùn-ún ni àmọ́ ọkọ tí mo sọ. ṣé ká bá sọ ìyàwó alágbàgbà. ṣé ìbéèrè kan náà la fẹ́ máa mú wá gbójoojúmọ́ ni. ẹ tún béèrè ẹ̀ béèrè náà bí a mọ̀ lè mọ̀. wọ́n ní ìyàwó wo ni Yorùbá ń pè ní ìyàwó alágbàgbà. ìyàwó alágbàgbà ọ̀gẹ̀dẹ̀ mú ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà. ẹ mọ̀ o ẹ̀yin mọ̀ ń parọ́ o mọ̀ mọ́ bàbá. ta ni ọba ràn wọ́n lọ́wọ́ tí ó fi ṣèbàjẹ́. ṣé ká gbìyànjú ẹ̀. kí lẹ pè é. ìyàwó wọ́n ṣe ká gbìyànjú. ọ̀yà
ìyàwó alágbàgbà ìyàwó tí wọ́n ń gbà lọ́wọ́ ara wọn tó ń taari síra wọn wọ́n bá gbà ìyàwó ẹlòmíì. alágbàgbà. ẹgbẹ́ sọ nìyẹn. mo lè lẹ́gbàá bẹ́ẹ̀ ni àmọ́ àgbékalẹ̀ ó lọ́jà díẹ̀. ó mẹ́kú ẹ. ìyàwó alágbàgbà náà ni ìyàwó tí ń gbà fúnra wọn àmọ́ kì í ṣe bí báwọn ni wọ́n ṣe máa ń gbà á. ìní pé bóyá èmi àti Ẹ̀míọlá à ń jà sóbìnrin kan a ti wá pọ̀ lórí rẹ̀ ó ti wá di ń tà ń dù iṣẹ́ kọ́ lowó ẹ máa wọlé ó ti wá di ń tà ń dù mọ́ra wa lọ́wọ́. àwọn ìdílé rẹ̀ wọ́n sì ti lẹ́nìkan tí wọ́n fẹ́ fi fún. wọ́n wá gbà lọ́wọ́ èèyàn kan. ó ti di lọ́wọ́ èèyàn kan bàbá wa Dre ẹ máa wọlé ìyàwó alágbàgbà nu tí wọ́n bá ti ń jà á sí pé èmi ni wọ́n fẹ́ ìyàwó ẹ máa wọlé bàbá mi Dre. ẹ kálẹ́ sà. ẹ káalẹ́ o bàbá mi ẹ máa bá ń yọ sàyẹn kúrò ńbẹ̀ èdè Yorùbá pọ́nbélé ni ẹja máa sọ ọkọ́ bàálì tán mọ́rán lẹ́nu wa. ok. ẹ tó ti lo òkè ń gan èdè Gẹ̀ẹ́sì ni. ẹni tọ̀ ẹ kú àtòwúrọ̀. ẹ ti dáhùn béèrè méjì. ẹni tọ̀ tó jẹ́ pé ẹ fi ṣe ìfàjẹni kì í ṣe ìbéèrè tàbí ẹ gbá ìdẹ yìí kẹ̀kan fi sọ̀rùn àjìgà. bàbá tó bàbá wa Dre ẹ máa wọlé. ẹ kú dédé àsìkò yìí. àwa nu ọjàre ọmọ Yorùbá àtàtà nìyí mo sì rí i pé ẹ̀yin gan múnádóko torí ó dàbí ẹni pa àtijọ́ pàdé lọ́dọ̀ ìyá mi ń jò ní. bẹ́ẹ̀ ni. lópin ọ̀sẹ̀ yìí sáànà náà kọ́ ni. ó dàbí àná ni. mo sì rí pé gbìyànjú díẹ̀. ọmọ Èkó gbìyànjú díẹ̀. bẹ́ẹ̀ ni. lórí ètò yìí a máa ń kọ́ra wa láwọn ẹ̀kọ́ èdè Yorùbá ni àmọ́ àwa ní ká máa fi ṣe ẹ̀ńbáláyà ẹ mú béèrè bá a ti ṣe lánàá náà ni bẹ́ẹ̀ bá gbà á máa fi àwọn ẹdẹ wẹ́wẹ́ á máa fi ṣe kóríyá fúnra wa àmọ́ bẹ́ẹ̀ bá ti gbà á ní fún yín ní dẹ̀ kankan. irú èmi báyìí n ti gbà kankan. nígbà tẹ́ ẹ̀ tí ìgbà béèrè wa ni àmọ́ n tó ṣe pàtàkì ni pé bá a bá ti wọ orí ètò yìí ẹ já máa gbìyànjú àti ṣe ìforúkọsílẹ̀ wa èyí ò ní pé ní ó ṣàfihàn pé ọmọ akẹ́kọ̀ọ́ ìníyín gbogbo ìgbàkúgbà tá a bá ti ń wọlé wá ìtàwọn olóyìnbó pè ní daily tax atme ẹ já máa atme orí ìkànnì yìí ká sì máa fìfẹ́ hàn sétò yìí nípa bá a bá ṣe ń tẹ ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ó ti jẹ́nu bàbá wa ẹ ń bá láyà náà kó náà fi pè sọ́wọ́ o bàbá sì máa ṣe lálátàgbà nu ẹ ṣeun òbí bàbá mi Dre ṣe ń ṣe yìí lọ́wọ́ bó o ní sẹ́ẹ̀mù béèrè bàbá wa a ní abala ilé ńlá onírúurú aṣọ níbẹ̀ lára alágẹmọ nínú ilé ńlá kò sí béèrè tí ò sí ń bẹ̀ ó kún fọ́fọ́ ni ó kún fọ́fọ́ kẹ́kọ̀ọ́ mú nǹkan ní bí irú ìtànà àmọ́ a sì tún ní abala tá a pè ní abala òwe lásán pọ́nbélé a ní abala àlọ́ a sì ní abala àkànlò èdè a ní òǹkà Yorùbá àwọn ibi tá àwọn abala tá a nínú lórí ètò fún tòní abala àwọn olè fẹ́ kọ́kọ́ ká kúrú wọ̀ bàbá wa. òwe. òwe lẹni ká kọ́kọ́ gbórí wọ̀. bẹ́ẹ̀ ni. òǹkà aké ló lẹ mú nínú òwe. mo mú. òkè yín ti ń di méjì mẹ́ta báyìí o a máa yọ nínú tẹ̀yìn o ẹ máa gbọ́ ẹja ṣe báyìí ṣé ẹ rí i láti sìn lọ báyìí gbogbo ẹni bá ti sọ Gẹ̀ẹ́sì ẹ fi idẹ lẹ́ẹ̀fi sanwó tanràn gbogbo ẹni bá ti sọ Gẹ̀ẹ́sì lórí ètò idẹ lẹ́ẹ̀fi sanwó tanràn àbí ká gbé yín bọ́lẹ̀. a gbìyànjú.
ẹ má bí Victor. ok mo mú àádóje. Bàbá wa ẹ kọ́kọ́ sanwó ìtanràn. ṣé mo sọ bẹ́ẹ̀ ni. ẹ sanwó ìtanràn ká tó tẹ̀síwájú. Ẹ tí ì ṣe forúkọ sílẹ̀ yín náà ẹ yẹ ẹ ṣe méjèèjì papọ̀ báwọn ẹ sanwó ìtanràn ká tó tẹ̀ wájú. kíní mi ò tiẹ̀ lọ mò ń gbìyànjú láti gba kíní. ṣé kí ni ṣáàlè ló kọ́ìn ní Yorùbá? Idẹ ni idẹ àbí ẹ̀pà. Idẹ. Mo mú àádóje. Àádóje tọ̀. Àádóje. Bàbá wa o wọ́n pé ìwọ̀fà mọ́fà tasẹ̀ àgẹ̀rẹ̀dọ́fà ọlọ́fà gbẹ́sẹ̀ lé ṣe mọ̀ pé ìlú kan ní ìlú Ọ̀fà. Bẹ́ẹ̀ ni. Kó lè bá yé yín lóye mọ́ tú o. Bẹ́ẹ̀ ni. Olówó kan wá wà mọ́fà ẹni tí à ń pè ní mọ́fà olówó ni ọlọ́rọ̀ ni ìkan nínú àwọn ọ̀wọ̀fà rẹ̀ ó wá tasẹ̀ àgẹ̀rẹ̀ délùú Ọ̀fà. Ọlọ́fà wá gbẹ́sẹ̀ lé wọ́n wá ní mọ́fà ó mú kíni tí mọ́fà mú kíni ìgbésẹ̀ tí mọ́fà gbé òwe ni o ìtàn ló di òwe. Ọ̀yá ẹ bá wa parí òwe o. Ìtàn tó dòwe ni. Ẹ máa wọlé gbogbo ẹ̀yin tẹ́ wà ní abala àríwísí tẹ́ ń wọlé ẹ dákun ẹ máa bá ń fìfẹ́ hàn sétò yìí ẹ sì máa bá ń fọ́n dọ́dọ̀ àwọn tó yẹ kó dé ẹ máa bá ń fọ́n dọ́dọ̀ àwọn tó bá yóò dé ẹ fi sọwọ́ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín bàbá wa dé àwà pẹ̀lú yín. Owó yìí mo ti gbọ́ rí. Ẹ má bínú ṣe lè bá mi tún sọ. Ìwọ̀fà mọ́fà tasẹ̀ àgẹ̀rẹ̀dọ́fà ọlọ́fà gbẹ́sẹ̀ lé kí wọ́n á ní ìgbésẹ̀ tí mọ́fà ṣe wọ́n ní mọ́fà wá mú kí ni tí mọ́fà mú. Mr. Cool ojú òpó yín ni ọ̀dà bẹ́ẹ̀ bá lè fi pé yín sọwọ́ padà. Ẹ ṣeun o bàbá wa iṣẹ́ kọ́ lówó lọ́wọ́ yín lábẹ́ àríwísí ẹ ṣeun kò ní bàjẹ́. Wọ́n ní àgbájọwọ́ làbí sọ̀yà àjèjì ọwọ́ kan ọ̀gbẹ́rù lórí. Bàbá mi iṣẹ́ kọ́ lówó mo kí yín o. Ọ̀yá. Ẹ ǹlẹ́ o èèyàn mi ẹ jẹ́ kí bàbá mi dáadáa ẹ bọ́ sókè kẹ́yìn náà wá kọ́ wa. Ẹ jẹ́ ń gbọ́dọ̀ àmì. Ọlọ́fà ló mú ọlọ́fà. A ní ẹ parí òwe òun ni ẹ tí ì parí rẹ̀. Òun náà ni ọlọ́fà ló mú. Ẹ gbà béèrè un. Idẹ tá a fẹ́ fún yín ti fẹ́ máa jó lọ báyìí o. Ṣé ẹ lè sún mi síwájú díẹ̀? Ọ̀dà wọ́n pé ìwọ̀fà mọ́fà tasẹ̀ àgẹ̀rẹ̀dọ́fà ọlọ́fà gbẹ́sẹ̀ lé mọ́fà wá mú nǹkan kan àti nǹkan kan láti lọ rèé fi bẹ ọlọ́fà. Mo ti sún yín wájú tábà kí ni mọ́fà mú nǹkan méjì ni a ló mú láti lọ rèé fi bẹ ọlọ́fà kódà mo ti sọ gbogbo ìtàn máa kẹ́ẹ̀kan sọ àwọn nǹkan tó mú àti tó mú. Ó kólé ó kọ́nà láti lọ fi bẹ ọlọ́fà. Irú ilé wo sílé alájà mẹ́ta ni àbá ilé pẹ̀tẹ́ẹ̀sì. Ó kólé kọ́nà ó mú àwọn nǹkan dúkìá àwọn nǹkan. Àwa náà wà nù lé ìrìn ká fìfẹ́ hàn sétò yìí o ọ̀gá mi nìkan ní ń bá mi fìfẹ́ hàn sétò yìí o ìrànwọ́ wa o ọwọ́ ọ̀gá mi nìkan mò ń rí a sì fi kínní léde fáwọn èèyàn wa tó wà níta ẹjá fi léde fún ẹ dákun. Látàárọ̀ mọ̀ pé mi ni mò ń tà bọ̀. Àìkí aláṣẹ ti ilẹ̀ yìí ìyá wa máa ń wí aláṣeyọrí là máa ń kí. Mo ń jẹ àgbálùmọ̀ lọ́wọ́ mo sọ fún yín. Tọ́ ọ̀dà
ọkọ̀ àárẹ̀fọ́ ṣẹ̀ṣẹ̀ jẹ́ tán ni ọkọ̀ àmì àárẹ̀fọ́ o ẹ ṣeun ọ̀yá ọ̀yá bàbá ó ìyá kọ́kọ́ bàbá mi wa a ti ń pẹ́ lórí ìbéèrè yín ó o. kólé ó kọ́nà ìdáhùn sí ìbéèrè ó yẹn kólé ó kọ́nà láti ó lọ bẹ kọ́nà ọlọ́fà. irú ilé àtọ̀nà wo ló kó ó láwọn tó kó àwọn ẹrù jàǹkànjàǹkàn téèyàn lè lọ fi bẹ èèyàn ni. àkókò yín ti lọ bàbá mi ẹ̀yin nìkan ti dá lo ìṣẹ́jú 5. Olúwa o. ṣé mo ò gbá bẹ́yẹn ni. àmì àṣẹ Èdùmàrè ẹ gbá o ẹ gbá ọ̀yá ọ̀tá ní ọba ràn wọ́n lọ́wọ́ nù ilé abẹ́yìn tẹ́ ẹ bá wà lábala àríwísí tẹ́ ẹ bá mọ̀ ọ́ tẹ́ ẹ jẹ ẹ̀bùn wa. jẹ́ kémi náà gbìyànjú ọ̀yá ìgbìyànjú rẹ̀. nígbà tí ọ̀fà ti pọ̀ ńbẹ̀ ó di dandan pé ẹnìyẹn mú nǹkan 6 nìyẹn ó dẹ̀ mú lọ Ọ̀fà ó fi bí ọlọ́fà àti kíni. àti ìwọ̀fà 6. kí lẹ porúkọ ẹnìyẹn ganan Mọ́fà mú. ẹ máa gbọ́ ẹ jẹ́ tó wé npa kó ní bá yé yín wọ́n ní ìwọ̀fà Mọ́fà ta sí àgẹ̀rẹ̀ dọ́fà lọ sọ́fà ọlọ́fà gbẹ́sẹ̀ lé Mọ́fà wá mú 500. ọdún mi ò. nígbà tí mo pé mo ti sọ dáhùn rẹ o. ó mú 500 tó fi lọ bọ lọ́fà. àwọn ọ̀yà nǹkan méjì ló mú lọ mo ti sọ kan nǹkan méjì ló mú lọ. Mọ́fà mú 500 àti kíni. àti ọ̀fà 6 ìwọ̀fà 6. àti ìwọ̀fà 6 míì láti lọ rèé fi bí ọlọ́fà. ìwọ̀fà Mọ́fà ta sí àgẹ̀rẹ̀ dọ́fà ọlọ́fà gbẹ́sẹ̀ lé Mọ́fà wá mú 500 àti ìwọ̀fà 6 míì láti lọ rèé fi bí ọlọ́fà. ìbéèrè kan wá jẹ jáde ńbẹ̀ kí ni ìbéèrè ọ̀hún bẹ́ẹ̀ bá ti gbà lẹ́ẹ̀gbà ẹ̀bùn. ìbéèrè kan jẹ jáde ní lẹ́yìn ìgbà tí wọ́n pa òwe tán kí ni ìbéèrè bẹ́ẹ̀ bá ti gbà lẹ́ẹ̀gbà ẹ̀bùn. mi gbọ́ nǹkan tẹ́ sọ dáadáa. ìbéèrè kan jẹ jáde nínú òwe òun bẹ́ẹ̀ bá ti gbà lẹ́ẹ̀gbà ẹ̀bùn. òjòrò nìyẹn o ìta àkọ́kọ́ gbà yẹn yẹ ká gba. ẹ̀yin kọ́ lẹ ní ìbéèrè. bẹ́ẹ̀ni. ẹ kàn gbìyànjú rẹ̀ ni èyí ó sì ti jẹ́ ẹ̀bùn kan lẹ̀ fún yín àmọ́ mo tó ti wá bá yín sọ mo ti sọ kan ẹ kàn fi ìkan tó kù kún ni mo wá ní kó tó lè di pé wọ́n ò fún yín ìbéèrè kan jẹ jáde nínú òwe òun bẹ́ẹ̀ bá ti sọ béèrè torí bí ẹ máa gbọ́ òwe nǹkan ò tí ì parí àmọ́ béèrè lọ parí òwe òun. ẹ gbọ́ ìbéèrè ni pé kí ni ìwọ̀fà Mọ́fà wá lọ Ọ̀fà gan-an onírègbè ni kí ló ń wá ká ìbéèrè mi ìta tún fẹ́ tó tún jáde bẹ̀ ni pé nígbà tó gbẹ́sẹ̀ lé ìwọ̀fà ẹyọ kan tí Mọ́fà wá tún mú 500 àti Mọ́fà tó lọ fi ń bẹ ọba báwo ni ìwọ̀fà yẹn ṣe jẹ́ sí gan-an tó jẹ́ pé ó wá kó gbogbo àdúrà nǹkan yẹn ó mú wọ̀fà 6 ó mú 500 ó tún wá lọ fi ń bẹ nítorí ìwọ̀fà kan ṣoṣo kí ni ó wà lára ìwọ̀fà yẹn tó ń wá kiri tó lọ fi àdúrú ẹ̀bùn yẹn láti fi bẹ ọlọ́fà. ẹ̀bùn yẹn kìíní torí ó yẹ̀ mí gan lẹ́nu. ṣé mo rí sọ. ẹ rí sọ àmọ́ ọwọ́ ìbéèrè ni ìbéèrè ẹ ti gbà á ìbéèrè ni ẹ máa gbọ́ ẹ má jà pẹ́ lórí rẹ̀ wọ́n pé ìwọ̀fà bí wọ́n ṣe máa ń pa òwe nu o
pé ìwọ̀fà mọ́fà tasẹ̀ àgẹ̀rẹ̀ dọ́fà ọlọ́fà gbẹ́sẹ̀ lé mọ́fà wá mú ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà àti ìwọ̀fà mẹ́fà mẹ́ẹ̀ láti lọ rèé fi bẹ ọlọ́fà ẹgbọ́n náà ṣé mọ́fà gbọ́n ni àbọ́gọ̀. àbọ̀gọ̀ a lè sọ pé ó gọ̀. ìwá ni ìbéèrè tẹ́ béèrè pé kí ni ó wà lára ìwọ̀fà ẹyọ kan tó fi wá kó ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà àti ìwọ̀fà mẹ́fà mẹ́ẹ̀ láti lọ rèé fi bẹ̀ lórí ìwọ̀fà ẹyọ kan kí là á pè ní wọ̀fà. ẹrú ni. ẹrú irú ẹrú wo ni ìwọ̀fà sí ìwọ̀fà ò kì í ṣẹrú o. alágbàṣe àwọn tó alágbàṣe kọ́ lẹrú. àwọn tó wá sí gbà ìwọ̀fà lẹni tó wá sí gbà. ẹni tí wọ́n mú wá láti wá sin gbà nígbà wọ́n yáwó lọ́dọ̀ olówó tán pé wọ́n wá sin gbà lọ. ṣé mọ́fà wá gbọ́n ni àbọ́gọ̀? bàbá wa dre. mọ́fà ò gọ̀ mọ́fà ló mọ ìwúlò ìwọ̀fà yẹn bí ìwọ̀fà yẹn àwọn àǹfààní tó wà lára ìwọ̀fà yẹn tó ju ti ẹgbẹ̀fà àti àwọn ìwọ̀fà mẹ́fà tó kó lọ fọ́lọ́fà. ṣé a wá fẹ́ sọ pé ìwọ̀fà ẹyọ kan bóyá gbogbo gbèsè tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ jẹ ó ti ju gbogbo tìwọ̀fà mẹ́fà àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà tó kó lọ fún ọlọ́fà lọ ni. ìyẹn ọ̀kan èkejì a tún lè sọ wípé àwọn aráalé tó ní ìwọ̀fà àkọ́kọ́ yẹn tí wọ́n burú pé tí wọ́n bá rí ọmọ wọn adi nígbà tó bá fi sin gbà tán mọ́fà dáràn. another war. tọ́ àti fọ́ sí wẹ́wẹ́. àti fọ́ wẹ́wẹ́ kọ́ máa tawọ́ tasẹ̀ nù gbogbo wa ló kù. orí àwọn bàbá wa ni ká má bàa pẹ̀ lórí rẹ̀ ká lè bá a sún sọ́wọ́ iwájú ìyá wa àmọ́lẹ̀. ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà nínú àgbà tẹ́ ẹ tágbà dà ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó rẹ́ni lásán bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní láńgbáláńgbá tó fẹ́ gbà mí láyà ìta gbangba àgbà wá búra wò bẹ́ẹ̀ ò ṣe.